mo kí wa bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tá sì lè máa wò mí káàkiri ti ìbútòrò àgbáyé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni Ààrẹ Laji Abbas, tí ń ṣe ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Yorùbá ní pé mọ̀kànmọ̀kàn iná ni àgbà ń kànyàn. Ó dàbí orin Dr. Sikiru Ayinde Barrister. Mo rò pé ṣé rẹ́kọ̀dù náà kọ́ lọ́fẹ̀ẹ́ jẹ́ ní tó ṣe kẹ́yìn nígbà tí ń kọrin pé àgbà kì í pẹ̀kàn ni, àgbà kì í pẹ̀kàn ni, Síkírù ọjọ́ náà rè o, àgbà kì í pẹ̀kàn ni, Síkírù ọjọ́ náà rè o, àgbà kì í pẹ̀kàn ni. Lójijì lè yóò rí pé àwọn èèyàn nígbà tó bá yá àmọ́ nípa àwọn kan máa pè wá ní bùrọ̀dá ẹ̀gbọ́n tí wọ́n máa lo ẹ fún wa. Nígbà ó bá yá lójijì, nígbà téèyàn bá ń bímọ wọn ò tí ì lè máa pèèyàn ní bàbá. Ṣùgbọ́n nígbà téèyàn bá wá ń lọ́ǹta tí àwọn èèyàn kan wá pé bàbá dádì wa ẹ wá, dádì wa ẹjọ́ wá gbérù mi, dádì wa ẹjọ́ mò ń béèrè ọ̀nà ibì kan ni, ó wá mọ̀ pé wọ́n ti ń pè ọ́n dádì, sẹ́mi náà ti ń dàgbà nu. Pé lójijì ìlàgbà máa kan ni, lójijì léwu sì máa yọ lórí. Bẹ́ẹ̀ ló ṣe wá jẹ́ fún èmi Ààrẹ Laji Abbas. Ipò téèyàn wà a máa sọ yẹn di bàbá, iṣẹ́ téèyàn ń ṣe a máa sọ yẹn di bàbá, ìtéèyàn dìmú láàrin ìlú a máa sọ yẹn di bàbá. Ẹni tààrẹ Laji Abbas pé iṣẹ́ yìí ó sọ mí di bàbá, ó sọ mí di ọ̀kan lára àwọn tó lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, tó rí wájú tó sì rẹ́yìn, tó rí ẹ̀yìn ju bí tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn lágbààgbà gan ò rí lọ. Àwọn lè sọ̀rọ̀ àná ni, àwa lè sọ̀rọ̀ ìjẹta, àwa lè sọ tìjẹni, a lè bá dórí ìjarun nílẹ̀ Yorùbá. Léyìí tó jẹ́ pé àgbà kan wa náà. Tágbà bá wá kànyàn, èèyàn ti wá di kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń ru ẹrù ẹlẹ́rù. Èèyàn ti wá di ẹṣin tí ń gbé ọmọ ọlọ́mọ. Bẹ́ẹ̀ ló ṣe wá jẹ́ fẹ̀yìn adarí wa nílẹ̀ Yorùbá. Ṣé ẹ sì lè sùn lánàá mọ́jú? Ṣé ẹ lè sùn lánàá mọ́jú? Bóyá ńgbà tá a rí àwọn fídíò ti gangan rẹpẹtẹ, ìní ọ̀jẹ́ kọ́ kà wá láyà pé ẹni títí ọ̀wọ́ bá fi lè rí báyìí. Ti gangan burú jáì. Ti ọjọ́ sásá ọjọ́ nìbàdàn ó burú jáì. Sẹ́yìn tẹ́ wá jó lórí wá sì lè sùn mọ́jú ní ìtọ́sẹ̀lẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n mo fi ń dá wa lójú tá a bá sọ̀rọ̀ èyún pìràmpù lásán lèyún. Ìpalẹ̀mọ́ ni, erémọdé ni, ìkọlù ńlá ń bọ̀. Tá a bá sọ̀rọ̀ ìkọlù ńlá ń bọ̀ tó yẹ pé yóò ju ìta àti rí yìí lọ. Mo ronú títí lánàá mi ò lè sùn. Ṣe làyà mi ń já tẹ́rù ń bà mí fún ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá. Mi ò lè sùn. Báyà mi ṣe ń jálẹ̀rù ń bà mí pé kí ló dé. Ẹ já wò láti nǹkan bí ọdún 1793 ilẹ̀ Yorùbá ò gbógun kankan lọ́ọ̀ta. Self defence nílẹ̀ Yorùbá ń gbá láti ọdún 1793. Ẹ já wá gbé calculator wá sí ẹ̀yin èèyàn láti ọdún 1793 2022 la wà 2022 minus 1793 229 years. Ó ti lé ní 200 ọdún 229 years ilẹ̀ Yorùbá láti ń gbá self defence. Wọ́n ṣàwá àtàkì wá nílẹ̀ Yorùbá ni láti ìgbà tí Àfọ̀njá ti gbìyẹ́ tó ti pè wọ́n wá. Àṣàǹdáàbòbò lẹ̀ wá kí wọ́n má gbalẹ̀ wá, èyí tó kù lọ́wọ́ wa kọ́ mọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́. Self defence nílẹ̀ Yorùbá ń gbá. Ẹ wá lọ wò láti ọdún 1793 ẹ lọ wo ìtàn ilẹ̀ ibi tí ilẹ̀ Yorùbá bá gbé ogun lọ. Níbi táàrí fín pọ̀ dé láti ilẹ̀ ẹ̀dà ọ̀mì tó tún múlégbè wá, wọ́n tún self defence la gbá. Nígbà kún omi lọ tán wọ́n gba gbogbo Kétu, wọ́n gba gbogbo ilẹ̀ wa lọ. Self defence náà nílẹ̀ Yorùbá ń gbá. Yorùbá ò gbógun kankan lọ jàǹtàrí.
Yorùbá gbé ogun kankan pé tó a fẹ́ lọ jàǹtà láti ìgbà yẹn iná ni Yorùbá ti ń gbá self defence. ẹ jẹ́ wá fún yín ní àpẹẹrẹ kan. Joseph Mourinho akọ́nimọ̀ọ́gbá ni nígbà tó kọ́kọ́ dé sí Chelsea ó ṣe dáadáa àmọ́ nígbà tó wá di pé gbogbo ibi tí ń lọ defensive game ní ń gbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ń gbá táwọn bá ń gbá kanta tí wọ́n àtàkì ẹ̀ tó ń sìn ìlú jẹ́ pé kọ́mọ kùnà tí wọ́n fi lékùn bì tí ń bọ́ bì tí ń bọ́ bì. ẹ rí i pa àwọn ẹlòmíì bú gẹ pé anti football ní gbá pé bọ́ọ̀lù èrí báwọn ẹ jáde kẹjọ fi gbága ni. ẹ jẹ́ tó fún yín ní mi Mike Tyson tó bá ń jà Mike Tyson yóò máa gbé súnmọ́ èèyàn gidi ni pé ìwọ òun ọ̀sá lùmí kájọ lura wa ẹnìkan ní òlùlẹ̀. bí èèyàn méjì bá ń gbá bọ́ọ̀lù tí wọ́n ń fàdí mọ́lé àwọn ọmọ kò bọ́ ayọ̀ wọnú àwọn ìní ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá. ẹ lọ wò láti ọdún 1793 ilẹ̀ Yorùbá òfogun já gbogbo ilẹ̀ kankan rí wọ́n fogun jà wá ni. nígbà wọ́n bẹ̀rẹ̀ kidnapping Ìgbò bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá. nígbà àwọn armed robbery olè ìdigunjalè bẹ̀rẹ̀ ní pélémọ́ Ìgbò gbé wọlé Yorùbá. àwọn Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn wọ́n rẹ́pù wọ́n ń dáná lójúgbó àwọn bòròró wọ́n gbé wọlé Yorùbá. Yorùbá lọ́mọ káàkiri gbogbo ilẹ̀ wọn. ẹ bá mi béèrè community wo ni Yorùbá wà nílẹ̀ Haúsá nílẹ̀ Ìgbò táwa ń pààyàn tá ń dáná community wo ni Yorùbá wà ń bẹ̀. ṣé Yorùbá lè dán wò wọ́n ti pa wọ́n tán ni wọ́n pa wọ́n tí wọn ò ní kù kan kódà wọ́n papọ̀ mọ́wọ́ kọ̀ mẹsẹ̀. ṣèbí Fúlàní ní dáràn nù gbó wọ́n ń bẹ láàrin ìlú tí Yorùbá ń wò wọ́n tẹ́ ń wá wọ́n wà lórí ọ̀kadà wọ́n wá ààfin kankan sí wọ́n torí ìran wa yìí ṣèràn apààyàn ìran Yorùbá yìí ṣèràn apààyàn Yorùbá yìí péjọ pààyàn àṣọpá àwọn tí ń ṣiṣẹ́ ibi náà sílẹ̀ Yorùbá o àmọ́ kí Yorùbá wá péjọ káwá la fẹ́ pààyàn Yorùbá yìí ṣe jíjókòó táwa jókòó tẹ́tẹ́rẹ́ táwa náà gbé súnmọ́ wọ́n gbà lọ́rí mọ́ wa lọ́wọ́ ẹjá bẹ̀rẹ̀ láti lọ́rí padà. apágbàdá ti ṣéun àdàbòbò lẹ́wà táwa náà wá bẹ̀rẹ̀ padà wípé ọya o láti Ìlọrin ọyẹ wá kú Yorùbá wa náà wá yarí. gbogbo Ọ̀fà tẹ́ ẹ pín sí North Central àfẹ́ gba Ọ̀fà padà àárín gbogbo àríwá tẹ́ ẹ pín Ọ̀fà sí àfẹ́ gbà padà. ọyẹ kú lórí ilẹ̀ wa kí Ọ̀fà balẹ̀ Yorùbá lọ. tó bá ṣe pé Ìlọrin nìkan wọ́n gbà pé àwọn Fúlàní làwọn ẹjọ́ kí Ìlọrin nìkan kó wà láàrin gbogbo kí gbogbo òlú yòókù yìí tí Yorùbá náà bá yarí àìyarí wa orí wa tí ò pé ìyá fi ń jẹ wá. sẹ́yìn olórí wa sì sùn mọ́jú ẹ sì lè dìbò bá má nìyí ẹ bẹ̀rẹ̀ rẹ̀ l'Àbújá náà báyìí. inú ilé ìjọsìn I'm a Muslim mùsùlùmí ni mí mùsùlùmí tààràtààrà ìjọ mo ti délé ayé mi ò ṣẹbọ rí ìsìn ní sẹ́tìfì kúrò láyé. ilé àfáà nílé wa mò ń ṣe nǹkan àṣà mò ń lọ kíní iṣẹ́ tèmi nìyẹn. kódà bẹ́ẹ̀ bá ní kankan bẹ́ẹ̀ nu omi tí mo ní tí mo tẹ́lẹ̀ gbé wọ̀ mí tí mo fi lè lọ mi lọ ṣèwádìí lọ bá Yemọja iṣẹ́ mò ń ṣe. ṣùgbọ́n nínú àwọn ìjọ tí mo fún ní respect jù nínú ìjọ ọmọlẹ́yìn Kristi ìní Catholic wo gbé kalẹ̀ nítorí owó Catholic dẹ̀ gbìyànjú púpọ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí. ara àwọn tó mú education wọ̀ ló ní British wá jà wá lólè ni wọn ò mẹ́dúkéṣàn wá British ò mẹ́dúké ìlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tá ẹ̀ mọ̀ tán wọ́n máa dàpọ̀ wọ́n ní àgùdà kò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì kìí ṣe àgùntàn kò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. nígbà táwọn mission dé àwọn missionary dé àwọn èèyàn rò pé àwọn British ló sponsor wọn ní rárá o àgùdà wa ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o àwọn Gẹ̀ẹ́sì wá ṣe tiwọn àwa wá liberate yín ni toró lórí burúkú làwọn Gẹ̀ẹ́sì. àwa mú ìwé wá a sì mú ìwòsàn wá a sì mú ìgbàlà wá. Kátólíìkì ni ẹ má pààyàn rúbọ ẹ má bọ òòṣà Ọlọ́run nìkan ní ká ẹ dojúkọ gbogbo tọ́lọ́ ń bá ní ọ̀tọ̀ ẹ filẹ̀ ẹ já káwọn ọmọ yín níwèé. wọ́n bẹ̀rẹ̀ sí ní káwọn ọmọ wa wọ́n sì tún gbélé ìwòsàn kalẹ̀ èmi Olúyọ̀rọ̀ Catholic Hospital àwọn bí mi sí. bàbá mi ìmáàmù Ọ̀yọ́ State Secretariat ni for the good 34 years kó tó jáde láyé bàbá tó bí mi ìmáàmù Ọ̀yọ́ State Secretariat. tó bá síìkì Olúyọ̀rọ̀ Catholic Hospital àwọn tí lọ ń gbà tọ́jú. ààrẹ ẹ̀tọ́ lọ́jọ́ tí ó ṣe wọ́n kẹ́yìn lọ jẹ́ pé adé Ọ̀yọ́ ni wọ́n lọ
Olúyọ̀rọ̀ Catholic hospital bàbá wa ti lọ́ máa ń gba ìtọ́jú ṣe bá àfáà ni bí Catholic ṣe rí nù wọ́n sì ń bẹ tó ṣe pé àwọn bàbá wa sọ́gbà bàbá wa àfáà Mọ́tàlá àìkẹta àwọn fàdọ́ ọ̀wọ́dọ̀ wọ́n wàá gbọ́ nípa ọ̀rọ̀ kí lẹ̀sìn yín wí kí ni gbogbo ẹ̀ wí ní unity fi wà wọ́n dẹ̀ talẹ̀ fún wọn wọ́n fún wọn lẹ̀ rẹpẹtẹ ẹ fi kọ́lé ìwé ẹ fi kọ́ chọ́ọ̀chì wọn chọ́ọ̀chì páàdì lóde ajé tó bá dìgbà ọdún bẹ́ẹ̀ ni gbogbo àwa mùsùlùmí àti kírísítẹ̀ láti lọ kí happy new year abáwọn ṣe tí wọn nu sẹ́yìn wá sọ wá di kírísítẹ̀n nígbà èdè náà lẹ́bẹ̀rẹ̀ sí ní da gbogbo ẹ̀rú á lọ tó bá dìgbà léyà táwọn náà bá pẹran á fún wọn lẹ́ran ọ̀tọ̀ Islam ò ní ká mọ́ bára wa sí Christianity Bible ò ní ká mọ́ bára wa sí ọ̀tọ̀ làkúndínìkùn wálíyẹ̀dín ẹ̀sìn ti yín jẹ́ ti yín ẹ̀sìn tiwa jẹ́ tiwa àmọ́ tó bá di bí ọ̀rọ̀ ọ̀lú àti babaláwo àti babalórìṣà àtẹlẹ́gún àti mùsùlùmí ìkan náà ni wá mo tún ń pè wá láì lẹ́mí ààrẹ Laji Abbas ẹni tí ń pa obì fóòsà kẹ́nìkan wá láti Saudi Arabia kọ́mọ ìwé láwàní sórí kìí sọmọ ìyá mi o èyí tí ń pobì sóòsà tó jẹ́ Yorùbá lọ́mọ ìyá mi ìlọ́mọ ìyá mi kóun ó ṣe fúlù tiẹ̀ kémi náà ó ṣe fúlù tèmi ìbọ́lọ́ lọ́dà ní kèfèrí ọlọ́run nígbà àwọn ará ànábì tó gbogbo ìjà tánàbì jà pátá àwọn ẹbí ẹ̀ lọ́ba jà nígbà wọn gba ìsìláàmù kò ní ràkúnmí tí ń kó fún wọn ẹbí nù ọlọ́run tẹ sọ́nà àlùkùránì náà ẹni tí omi orúkọ mi ọlọ́run ọba àtọkùn ẹbí nǹkan méjì ló important alájọbí àtọlọ́run ọba tẹ́ bá fi ọlọ́run ọba bẹ̀yìn èèyàn ọgbọ́n tẹ́ bá sì wo tá alájọbí mọ́ mi lára àwọn bàbá wa tó bá ti di pé wo tá alájọbí mọ́ mi lára ó tẹ́nu wọn torí pé alájọbí iná ló dè mí ìlú dìwọ kí ló wáá dé ẹ wá ń pa àwọn èèyàn ní òdó yìí náà ilẹ̀ ti podidi ọba Olúfọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn Fúlàní ni bàbá wa tí wọ́n pọ̀ mọ́ wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tásíwájú wá tiẹ̀ lọ́ngbà náà màálù dà tí ń béèrè màálù ọ̀yẹ̀ wọn kó màálù ta fún ni ẹgbọ́rọ̀ òsì lẹ́nu aṣíwájú wa torí kí ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn Fúlàní náà wọ́n tún mọ̀ àwọn wọn mú ẹ wo ìgbà táwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo tí wọ́n ti ń mú wọn ẹ wá wo tó tún ṣẹlẹ̀ lánàá ẹ wo ti Ìgangan ẹ wo ti Sásá bí wàhálà bá ti dé wọ́n ní ọfà wọ́n níbọn wọ́n mọ̀ kó jáde ẹ wo bí ẹ ṣe pa àwọn èèyàn náà lọ ṣe rẹpẹtẹ ń Sásá wọ́n tún lé ọba yọ baálẹ̀ Sásá àpadà sí ibùdé àwa fẹ́ ṣe ìpàdé a fẹ́ sọ̀rọ̀ àwọn gómìnà wọn wá láti òkè ọya ọlọ́run ọba àwọn gómìnà wọn wá láti òkè ọya wọ́n wá ń gapá gómìnà wọn wá bí wọ́n ti ṣerú ẹ̀rí láyé Lamade Ṣínà sáàdì ilẹ̀ Ìbàràpá yìí náà ni o táwọn Fúlàní gbé súnmọ́ wá ń gbà náà Buhari kan náà olórí alábòsí ti ń bẹ lólórí bẹ̀rù ayẹkú mà pé mi ò pọ̀rọ̀ sọ láti ilẹ̀ ìbẹ̀rù ẹni DSS yan wá gbé mi àmọ́ mo máa ń sọ fún yín sẹ́ pé kó ló ń gbò kó tó podidi ewúrẹ́ gbogbo ilé ní òjì ọlọ́run ṣe mo ní mẹ́dà kan lọ́wọ́ tó ṣe pé international wọn ni gbogbo àgbáyé ní ọba wa dá sí ó wá bá Lamade Ṣínà ń gbà náà ẹgbọ́n tí ó ní di ẹ̀ńtọ́ wá járe wa lónìí nínú tí wọ́n ń tàn wá ní wọ́n bá gọ́fúnà wa Lamade Ṣínà wípé àwọn èèyàn rẹ wọ́n ń pa àwọn èèyàn mi look at that statement èyí tẹ́ ẹ sọ pé wá Nàìjíríà orí yìí ti burú àwọn èèyàn rẹ wọ́n ń pa àwọn èèyàn mi Lamade Ṣínà wá jókòó wá pe commissioner of police wá lecture dìtẹ̀rìn tó jókòó yìí commissioner of police wá bẹ̀rẹ̀ sí ní gé lékìrì pé àwọn èèyàn rẹ ní ń pa àwọn èèyàn gómìnà àwọn èèyàn rẹ ní ń pa àwọn èèyàn gómìnà ẹ̀rí rẹ̀ àwọn tá a mú rè wọ́n fóúnjẹ lọ Buhari kò lè jẹ́ ó sá padà sí Kaduna tó ti wá ń gbà náà lọ ni kí ló dé wọ́n wá ń pa wá nílẹ̀ Yorùbá wọn kèsì pé lókè ọya o nílẹ̀ Yorùbá náà wọ́n wá ń pa wá mọ́ o ẹ sì wá dákẹ́ dolúdù ẹ sì dìbò lónìí ewé àti ìbátan pọ̀n
òwe àtẹ ìbáta pọn oòrùn rọ̀lẹ́ ẹrú kèé wọ̀ bá bo gágà ẹ wọ́kú ni bẹ́ẹ̀ ṣe ń fi ìran wá ṣọ̀fọ̀ yìí náà wọ́kú tìrantìran ni ẹ wọ́kú tìrantìran ni kí ló dé ó ti pọ̀ jù ọmọ kékeré kò sáyàfin olóyún obìnrin ọmọdé àgbà ẹ sì pa wọ́n lọ rẹpẹtẹ ẹ̀rù wá ń bà yín àti sọyẹ èèyàn tó kú ọ̀dà o 113 lèèyàn tó kú o lọ́wọ́ lánàá ẹ̀rù wá ń bà yín àti sọyẹ èèyàn tó kú 113 lèèyàn tó kú ọyẹ wá jáde ẹ sọ pé 50 ni ẹ sọ pé èèyàn 20 péré ló kú gbogbo ẹ̀ náà lákú ti ń gbọ́ ẹnìkan lòun rókú 30 kan olóhùn rókú 10 kan ṣé kò di 40 ẹnìkan sì ń dúró lórí pé 120 lèèyàn tó kú lọ́wọ́ lánàá àwọn tó fara pa rẹpẹtẹ ńkọ́ tó fara pa rẹpẹtẹ gbogbo ojúgbó ńkọ́ sáà màrà tẹ́ tó dá ń bẹ̀ ẹ sì dìbò lónìí náà ẹ dìbò wọ́n lè sún bò nítorí ìdí kan àmọ́ wọn ò lè sún torí ẹ̀mí ọ̀jọ́ yín lójú gbogbo àwọn tó ń ṣe ritualist nǹkan àwọn tó ń pààyàn tẹ́ ń górí ìbẹ́yìn náà wọ́n ń gé fún ìbẹ́yìn wọ́n ń gé fún kí lẹ́yìn fẹ́ jọ yín lójú fún kọ́ kí lẹ́yìn fẹ́ jọ yín lójú odidi ìlú Ọ̀wọ̀ lẹ́gbẹ̀ẹ́ ààfin a sì ń pariwo ẹ dágbára padà fáwọn ọba kánsílọ̀ lásán ó níwọ̀n nínú òfin Nàìjíríà ju ọba lọ ẹ dágbára padà fáwọn ọba kí ló dé ìyẹn ti pọ̀ jù Yorùbá ẹja jí bó láṣẹ dáàbò bò lẹ́wà iṣẹ́ ilé ìkéṣe ṣẹjọ́ gómìnà nìkan àwa èèyàn ẹja dìde ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹja dìde gbogbo ọmọ Yorùbá ẹja dìde ẹja dáàbò bò ilẹ̀ wa kí ló dé nínú òfin wo ló wà ipe kí wọ́n máa pa wá nípakúpa òfin wo ló wà kí wọ́n máa pa wá nípakúpa wọ́n ń wọlé wọ́n ń pọmọdé wọ́n ń pàgbà gbogbo alárí ń tọ́sẹ̀lẹ̀ ẹ wo bẹ́ẹ̀ mi ṣe ṣòfò gbẹ̀lárí ń tọ́sẹ̀lẹ̀ orí mo sùn lánàá mi ìrọ̀rùn sùn ẹjẹ́ á dìde bó láti dáàbò bo ilẹ̀ wa lọ́wọ́ àwọn ọ̀tá àwa wí à ń wéṣì owó bàbá sóòkù á wéṣì owó bàbá aláàfin ti lọ ẹni ẹlẹ́ni ti bá tiẹ̀ lọ àtúnáwó rẹpẹtẹ báwo yẹn ṣe ń wéṣì owó àwọn ọmọ fẹ́ ṣe nẹ́kò ní ìsìn àwọn ọmọ ń ṣe wàyẹ́kì ẹ̀ẹ̀mẹyẹ ọmọ tí ò ṣe wàyẹ́kì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ẹ̀mẹyẹ ọmọ tí ò ṣe nẹ́kò mọ́rọ́ ọmọ kan èló lówó nẹ́kò ọ̀hún ọmọ méjì mo sanwó wọn èló lówó nẹ́kò táwọn ọmọ yẹn ò torí san ibi tí wọ́n bá tẹ̀ tó pa wàyẹ́kì pọ̀ mọ́ nẹ́kò mo sì ní mo fi ń dúpẹ́ lọ́wọ́ ẹnìkan wọ́n sẹ́ndì owó èèyàn 10 sí mi owó nẹ́kò èèyàn 10 pé kí n ká lọ mo ti pe àwọn skul kọ̀ọ̀kan lónìí yìí pé tí wọ́n bá sì ń gba owó nẹ́kò ẹ̀ torí wọ́n ń ṣe wàyẹ́kì lọ́wọ́ tí wọ́n bá tẹ̀ ti parí wàyẹ́kì bá mi ò pé kò ní pẹ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ nẹ́kò pé ká sí inú ẹ̀yin wọ́n máa waste owó kéékèèké àwọn ẹ̀yà aláta àwọn ẹ̀yà ebi ń pa sígi sáwọn èèyàn lára owó tí ọ̀jọ̀ wọ lójú 20,000 50,000 tí ọ̀jọ̀ lójú wà láì mú tó fọ́ lọ́wọ́ bá búra ọ̀fẹ́ lòmíì lọ́kàn balẹ̀ yìí pé ṣé 20,000 ní tí n bá ọ̀rá bóyá búrẹ́dì mo ọ̀rá ń gbà tí mò ń tà bóyá pure water mò ń tà bóyá mineral mò ń kiri tí ó mọ mú wá tóun bá ti jẹ tóun sì ń dájọ́ ń bẹ̀ òun ó sì lè máa fọmọ lówó rádaràda kò wá sí nǹkan kan ó ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́ẹ́ níbẹ̀ kò sí ambulance kò sí ètò ìlera kankan tó múná ìbílẹ̀ Yorùbá ṣe rí nù ìbílẹ̀ Yorùbá ṣe rí láàrin nù ní ọ̀dọ̀ mi mò ń bọ̀ lẹ́yìn musa táwọn èèyàn pariwo ajé ò kí ló dé àṣẹ mọ́tò kan ló já sí kòtò iwájú road safety ìdó gangan ìdó local government ìní bẹ́ẹ̀ mi ṣe wá súnmọ́ wọn lẹ́ni ẹ bá kí mi ẹ̀ ǹlẹ́ mi ò mójú Yorùbá ni ẹ̀yin lé ẹ̀yin àyìn mi ò lẹ́yìn fẹ́ mọ̀ ara àwọn olólùfẹ́ yín ni àwa ń bá mọ́tò mi tó já sí àwọn lẹ́wọ̀n máa ń fi kinní wọ àwọn típà tí máa ń kó yanrìn ṣùgbọ́n ibi jíìpù ni yọ bàjẹ́ tó bá fẹ́ wọ jáde púpọ̀ tó ló ti kẹsẹ̀ táyà méjèèjì tọ̀hún ó ti kì bọ inú kòtò mo bá lọ gbé mọ́tò mi àbáwọn wáyà àpòlọ Aare ìgbà tó lọ́hún ó ṣe sọ́lọ́hún ikú sọ bá a kà báyà kan ṣe ń bọ̀ nù lójú
ibi tẹ́mi tẹ̀sí ní kí n gbé mọ́tò mi sún mẹ́yìn pàápàá ó ti bá gbé jáde nígbà wá gbé jáde wá fẹ́ máa sọ̀rọ̀ gbé mọ́ mọ̀ yìí ẹni tó wa mọ́tò ẹni tó tún wà ní àyà àbùtú lòún mọ̀ ẹ wo sí ọlọ́run ẹ wò ràn lọ́wọ́ ẹni pé tẹ̀ bá ń ṣe dáadáa náà mọ̀ rí dáadáa. mo wá ń bá àwọn road safety wí pé tó ń fẹ́ kù àyà àbọ̀ yẹ kẹ́ ẹ ní wọ́n ní kí ni ẹgbọ́n tí àwọn road safety sọ fún mi ẹyọ kan péré ìlọ́wà ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ kìí ṣe ìlú Ìbàdàn o kìí ṣe local government kan o ẹyọ kan péré ló wà ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ federal no federal tẹ̀sí fẹ́ kú dẹ́dẹ́dẹ́ wọ́n Nàìjíríà ẹyọ kan péré so tí mọ́tò bá já tí wọn ò mọ tí wọ́n fi yọ wọ́n ẹsẹ̀ wá gbé nìbàdàn lọ Ògbómọ̀ṣọ́ wọ́n ẹsẹ̀ gbé lọ Ṣakí wọ́n ẹsẹ̀ gbé lọ Ọ̀yọ́ ní ìgboro Ìbàdàn gan bóyá mọ́tò tiẹ̀ wá já lùyàn tó sì jẹ́ pé nù kòtò míì ń bẹ tá a lè tì tó ṣe pé kòtò tó gbébi téèyàn wà mọ́tò yóò ṣe é tì àfi kí wọ́n gbé mọ́tò ń jáde tẹ́mi ò sì tí ìbọn láàárọ̀ tọ̀ yóò sì jẹ̀rora tí ó fi kú àbí àwọn ìjọba tá à ń ṣe nu road safety ìpínlẹ̀ Ọ̀yọ́ àyà àbùkù péré wọn ní tó lè gbé mọ́tò gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yọ̀kan ẹ̀kọ́ táwọn náà ló sì wà tẹ́ fi ṣe museum road safety ló wà ní ẹ̀kọ́ táwọn tẹ́ ń gbé bẹ̀. ìyìntọ́ yẹ pé local government kọ̀ọ̀kan ó kéré jù ó yẹ kó ní 10 ìdú local government lọ́mọdé gbogbo àpáta omi àdìo ìlọ́mọlọ́dé odò Ògùn lọ́nà Èrúwà ìlọ́mọlọ́dé ojú odò lọ́lọ́mọlọ́dé Ẹlẹ́yẹlé lọ́lọ́ rẹpẹtẹ ká tó wá aṣọ ilẹ̀ Ìbàràpá ká tó wá sọ gbogbo òkè Ògùn lọ́hùn ká tó sọ Ọ̀yọ́ ká tó sọ Ògbómọ̀ṣọ́ ká tó sọ gbogbo Ìbàdàn àlọ́ Ẹgbẹ́dá àlọ́ Olúyọ̀lé èyí tẹ́ ẹ bá rí ìjọba ìpínlẹ̀ ló ní ìjọba àpapọ̀ náà ní sì ń pa owó ní sì ń kówó náà sọwọ́ wá ní nǹkan gbogbo nǹkan ìyà ń jẹ àwọn èèyàn rẹpẹtẹ iná ẹ̀wù táwọn ọmọ là ń sọ yẹn nígbà wọn kan èmi kan gbọ́ wọn sọ fún mi ní pé ọmọ yìí ò ní bàbá kò sì ní ìyá ọmọ yẹn tó ń kọ́ṣẹ́ ó kọ́ṣẹ́ lẹ́yìn ìyẹn tó bá tún ti skul dé ó tún lọ ṣiṣẹ́ níbì kan ó fẹ́ sí nẹ́kù ń bá sanwó ẹ̀ ìkan bẹ lára àwọn ọmọ tí ń tẹ̀lé mi náà bá tó ṣe pé ọ̀rẹ́ mi kan náà ló fún mi lówó pé kí n sanwó nẹ́kù rẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ kan lè má máa dárúkọ àwọn irú ẹni tẹ́ tó tún fún mi ní owó tèèyàn 10 ọ̀rọ̀ alẹ́ àná nu nígbà tí ó di àárọ̀ owó èèyàn 10 ti wọlé ká fáwọn ọmọ tó fẹ́ ṣe nẹ́kù because education ṣe pàtàkì nílẹ̀ Yorùbá mọ́ bá wọn dásà pé àwọn tó ti ń kà á kọ́ kí wọ́n fi ṣe ẹ̀já mọ̀ ká ẹ jẹ́ wọ́n mọ flag ẹ̀ múra sí i sára ayé kò dodo ọ̀rọ̀ ẹ já fi òǹkà ẹ jẹ́ sáré fi ẹ jẹ́ mú bọ̀ ká wá sí bóyá ká gba ìpè bíi 2-3 torí èyí tí ẹ̀ múra yín ó tẹ́lẹ̀ mo sì ti gbàgbá ti pín ní nọ́mbà pé káwọn èèyàn kọ̀ pé báwọn kan ti ń pè mí ẹ já gba ìpè bíi 2-3 ẹ já gba ìpè 2-3 ẹ ní bínú ni torí pé a múra pé a fẹ́ gba ìpè tẹ́lẹ̀ mú tura pé àwa náà la fi ká mọ̀ sí dáhùn yẹn lágara ṣùgbọ́n ká múra ní ńlá ń bọ̀ tí wọ́n ó tún ṣe láwọn ẹni ó kẹrọ tẹ́ fi pè mí gbogbo náà la gbọ́ àwa tá a bá tí ì rí fídíò náà a rí wọn ó wà káàkiri lórí WhatsApp a rí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní kìlọ̀ orúkọ ẹ̀ ní Ọ̀wọ̀ lánàá ẹ̀yìn kan sì wà lójú òpó ẹ̀ka orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ọmọ mi sọ̀rọ̀ ìkàkiri mo pè ní Àṣàbà bí ọ̀pọ̀ wà ní ìtàn ìgbìmọ̀ Yorùbá yìí bí wọ́n ṣe máa ṣe fún wa lọ́sẹ̀ ń ṣe fún wa nìyẹn nígbà tí àwọn ọba wa tí wọ́n dẹ̀ gbókòó ní àpò tí wọ́n dẹ̀ mú ọkọ̀ tó ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé a gbé olórí àdúgbò bẹ́ẹ̀ a ní àwọn ọlọ́pàá a ní síkẹ́rìtì kò fún nípa tó lè ti tó wa òun ló tàbí lè ti tó wa wá sí gbogbo ìpele káwa náà ní ká gbàgbé síta wọ́n fi tẹ́lifí ara wá sí wọ́n kọ́ sáwọn wọ́n kó àwọn ènìyàn wọlé wọ́n sì mú wa láti bá máa ṣe wá nígbà wọ́n kó ewu wọlé bá máa ṣe wá nígbà bàbá ẹ wo àwọn ọba wa tó bá tó àsìkò sí a máa fi ní ọmọ àtúntò lẹ́yìn
tí wọ́n mọ̀ pé ara ní wá ní nígbà ṣẹlẹ̀ ọmọ ẹlẹ́rìn wá ń jẹ gúgún ní ìlú bàbá títí wọn ẹgbẹ́ yìí ẹ̀mí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ tó sì fi ilé ètò ní àbọ̀ ẹni tó ń tẹ̀lé tó sì ọlọ́kùnrin wá sí ọ̀nà fún irú àwọn òbí bẹ́ẹ̀. ok nísìnyí àwọn bá lè jókòó àárín kankan pé bá fi ṣe ní ìgbà ọgbọ́n láàánú máa sun àwọn àfihàn ẹ̀sìn àbùkọ́ bá lọ́wọ́ ọba. ìbánidẹ́rò láwọn àṣàmọ́ dárò ńlẹ̀ Yorùbá ni mo bọ́ lọ́wọ́ dárò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ mo bá kínní ṣe iná látò máa ń ṣe. ẹ wo ìkẹyìn lára ànígbà wọn pa ọba Olúfọ́n Oǹdó ṣèbí mo pariwo ọba kẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ Aláàfin ọ̀sọ̀rọ̀ Ọọ̀ni bẹ́ẹ̀lẹ̀ Ifẹ̀ bàbá wa ń bẹ́ẹ̀lẹ̀ Ifẹ̀ kọ̀ sọ̀rọ̀ alákẹ́kọ̀ọ́ sọ́ba kẹ́kẹ́ bá sọ̀rọ̀ àwọn Fúlàní wọ́n sì pọba àbí ọba kẹ́kọ̀ọ́ ọba tó bá sọ̀rọ̀ ẹ mú jáde kárí. nígbà tá a bá sun ààfin tá à ń sun ààfin tá à ń sun pálásì. ẹ má sun ààfin o ẹ má sun pálásì ẹ má sun ààfin tá à ń sọ nìyẹn wọ́n pọ̀ odidi ọba ń gbà lẹ́nu kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kò sí pàdé tẹ́fẹ́ máa ń lọ pàdé lọ́balọ́ba mọ́tò gbogbo wọn wà á pọ́n lọ́gásà lè mọ̀ pé ẹ lówó ẹ lọ́lá ẹ ti ní ẹ láyé ni ẹ lọ́rùn ẹ láyé ni ẹ lọ́rùn ẹ máa ṣe kinní rẹ dáradára èmi wà ní àwọn tí èmi ò sínú àwọn tí ń wá kinní kí lẹ fẹ́ sin kí lẹ ọláwo lẹ fẹ́ dá mi tọ́lọ́run ò tí ì dá mi ilé ọlá ni ìran mi mo mọ ẹ̀jẹ̀ ìran mi mo mọ bá a ṣe ń bọ̀ tàbá sì tún sọ̀rọ̀ nílẹ̀ Ìbàdàn ilé ọlá ni kí ló tún kù abáde bíi pé àbí ìjẹ́ fún mi yìí nǹkan Ààrẹ òpìtàn lórí iṣẹ́ mi ni àkọ́kọ́ orí ẹ̀ mo fìtàn balẹ̀ kí mo tún wá ṣé wọ́n máa ń fi ìyẹn jọba kọ́ máa wẹsẹ̀ àwúre nítorí ẹ̀ máa sọ pé màá ń gbá kinní kan lọ́dọ̀ ẹnìkan ara yín kò dodo ọ̀rọ̀ a sì mọ àwọn ọba tí ń gbòdodo ọ̀rọ̀ àwọn ọba tẹ́ ẹ bá ń rí wa pẹ̀lú wọn àwọn ọba tí ń gbòdodo ọ̀rọ̀ nu tẹ́ sì mọ rírì ìtàn dàràdẹ́ wàá jókòó lẹ́wàá máa ṣe kinní kọ́ńtrátì náà wọ́n fi gbà tẹ́ bá rọ́ lómi tẹ́mi ẹ̀ bá ń lálẹ́ wọ́ irọ́ ni bí ìgbà téèyàn ń kọ fíìmù ni gbogbo ẹ̀ wá ń dàrú gbogbo ẹ̀ wá ń bà á jẹ́ Yorùbá wá dàbí omi adágún àlétò ànílànà àníkíní kan gbogbo wa àtúwá sọ̀rọ̀ àwa dọ̀tá ara wa. Ẹnìkan gbé fídíò kan jáde ní àná nípa Tinubu àti olóyè àgbà ilẹ̀ Ìbàdàn sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà mo wá rántí lóòótọ́ tó bá ṣe pé bá a ṣe ṣe ń gbà náà là ń ṣe ni ṣe bí Ọbásanjọ́ ni pírẹsidẹ́ǹtì tó sì dúró lórí pé kí wọ́n yọ Ládọjà kí lọ́dẹ̀ fà á Ọbásanjọ́ ló fẹ́ ṣe third time Ládọjà lọ́wọ́ kọ́ gbó ègè sí pé kò bófin mu ẹ má tún jáde nǹkan rú à ń jèkuru kọ́pọ́n láwo lọ́ba ni ìwọ lọ́kọ́ sọ náà fi yọ Ládọjà nígbà àwọn yọ Ládọjà Tinubu ẹ ṣe PDP ọ̀dọ̀ Tinubu lọ́lọ́ fún oṣù mọ́kànlá òun lọ gbogbo ìnáwó tó fi lọ kóòtù tó fi ṣe gbogbo ẹ̀ irúfẹ́ tá a lò ń gbà náà nínú ìgbà tí Tinubu àti Ládọjà ìlà àwọn ẹwú bẹ́ẹ̀ ṣe dìmọ́ra wọn kí wọ́n tó fira wọn lẹ̀ tó bí ń jáde lójú wọn kí ló dé irúfẹ́ lẹ̀ ká ló ń lẹ̀ Yorùbá a ní ẹ fọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú lẹ̀ ẹ sọ̀rọ̀ ń palẹ̀ Yorùbá nígbà tí gọ́vnà Ayọ̀délé Fáyọ̀ṣe tí ò ríbò kan ẹ bá bí pé mo ló dìbò rẹ̀ sí kò ríbò ẹyọ kan ẹ tó ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì tó sì lẹ́nu nílẹ̀ Yorùbá kò wá ríbò ẹyọ kan nínú primary PDP kò ríbò ẹyọ kan báyìí dondo òǹkà lọ́tà fi pè ní 08023687432 sẹ́yìn náà ń gbọ́ táwọn aróòkè ọ̀yá ń gbé àwọn gómìnà mẹ́wàá kóra wọn jọ pé ẹ jẹ́ kí ní ọ̀wá sísàlẹ̀ o wọ́n mọ̀ pa àti múra tán nígbà wọ́n rí pé Tinubu ti ń tu bí ejò ti ń tu Tinubu tó ẹgbẹ́ kò lè sọ̀rọ̀ wọ́n ń ka national anthem lẹ̀ Yorùbá kò dìde ní wọ́n á sọ wípé òun sọ fún Buhari wípé orílẹ̀-èdè Yorùbá kí lẹ́ Haúsá gbọ́ Yorùbá lè sàn nínú ọ̀rọ̀ Tinubu sí wọ́n mọ̀ pé rajá ti fẹ́ ra dùgbòlugi wọ́n sáré pera wọn ni o ẹgbẹ́ Haúsá tó tún jáde sọ̀rọ̀ èyí tá nígbà Tinubu ń ṣèrègùn lórí àwọn kan eléyìí bọ̀dá mi eléyìí of Ogun State àforesún ní ṣe of Ogun State àti àgbàgbé anof Fúlàní State ẹgbọ́n tí Fúlàní jáde tó sọ nípa Tinubu omi dẹ̀ ń bọ́ lójú mi ẹni wọ́n tún fídíò sédè Yorùbá fún yín kẹ́ ẹgbọ́n tó sọ nípa Tinubu
àrọ̀ lóore a ní ká wà lẹ́yọ kan ká wà níṣọ̀kan. hello ẹ ti wọlé o bóyá kẹ́ ẹ pè padà ká wà níṣọ̀kan ká ṣe ẹjá gbọ́rọ̀ òṣèlú lẹ̀ gbogbo a ti ń pariwo ti pẹ́ ẹjá pera wa ẹ̀yin ọba ẹ má torí owó wọ́n ti mọ ẹ̀yin ọba wọ́n ti dé yín mọ́nú pọ́n dẹ́kun mágolo bàbá wọ̀ onírìṣà ò lè jáde sẹ́láàfin rẹ̀ bó fẹ́ travel yọ gbàṣẹ lọ́dọ̀ local government chairman bó fẹ́ rìnrìn àjò ẹnìkan ti wà lójú òpó. hello ẹ kú ìyálẹ̀ ta o. àwọn ni ẹ̀ta ọ̀sẹ̀dẹ̀ fún ètò. ẹ bá wa dá sétò. bẹ́ẹ̀ ni sà abẹ́dá fún ìgbà. nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n fi hàn wá nìyẹn. wọ́n fi hàn wá àwọn ọba wa tẹ̀kẹ̀lé wọ́n ti sùn wọ́n ti jẹ́ dúdú wọn jẹ́ nígbòdò jẹ́. kódà wọ́n lá oyin ó kù òǹdòdò wọ́n lá oyin. eléyìí tí wọ́n ń ṣe fún wa yìí ọmọ Ọ̀yọ́ lèmi o ó pẹ̀jẹ́ pàwọ́ ti kú òní. ọmọ Ìbàdàn lèmi náà àwa sì wà nílé. àwọn ti kú òní lọ́dún gbogbo tó ń ṣẹlẹ̀ yìí yàrá sọ pé mò ń bí wa ní àtúnra wa ni. ẹjọ́ máa fi ní gbogbo ẹjẹ́ tó gba bọ́ sínú gbogbo ẹjẹ́ tó gba bọ́ sínú gbogbo ẹ má fi jọba ṣe mọ́ wọ́n ti jẹ́ tuntun wọn ló sọ. nígbà tí àwọn ará Ìgàngàn ìgbà tí wọ́n fẹ́ ṣe sẹ́yìn ní Gàngàn kí làwọn ará Gàngàn kọ́kọ́ ṣe wọ́n gba fóònù lọ́wọ́ gbogbo àwọn èèyàn wọ́n wá dá àwọn èèyàn ní ugbó nígbà wọ́n bá ti ń pa àwọn èèyàn. wọ́n pa sẹ́yìn alájẹkù orò níbo sẹ́yìn gbúròó wọn máa ń bẹ̀. níbo ló ń jẹ́ rí wọn níbo ló ń ga ilé wọn pa. rádaràda kí ló dé ẹ̀mí tí ń ṣòfò ojú ẹ̀mí tí ń bọ́ jù ó ti ń bọ́ jù ta ló lè wo fídíò tí ó ní bẹ̀rù Ọlọ́run wàláì mo tún pe wàláì yìnyín lé pẹran sẹ́rí adìẹ mo tún máa ń gbìyànjú tí n bá sì rí ìyàn mọ́ torí mùsùlùmí ni mí ó ṣe bísímìláì kó tó pa tí n bá wá rí ìyàn mọ́ lọ́kàn mi. ẹ jẹ́ ká gbàgbọ́ àwọn politicians àgbàgbé ẹgbẹ́ tó ní ká kó ti ṣe ẹ̀bùn báyìí ṣe àfẹ́ tí wọ́n máa ń ṣe kọ̀ọ̀kan náà. ìtàgẹ́tọ̀ ẹ̀ka à ń pariwo. wọ́n wá sọ fún wa pé ẹnìkan àbẹ́yẹn méjì ló kú àní 113 ló kú ẹ wá sọ fún wa pé ẹnìkan ló kú 113 lẹ́pa kódà àwọn kan ní 120 ní àbẹ́mi Aare òpè tán ní 113 lẹ́pa kí ló dé àwọn wo ló pààyàn bó wọn ṣe wá gbogbo òṣìṣẹ́ aláàbòdà níbo wọ́n gbà lọ. olórí ikú làwọn àmì àti ìjà gbogbo wọn ti compromise. kí wàá ní kí wọ́n pe gómìnà ní chief security sí ẹ ní àwọn àyà tẹ́ fi máa lọ lórí afẹ́fẹ́ tẹ́ mọ̀ fi wo gbogbo tí ń lọ nílẹ̀. kò sí helicopter iléeṣẹ́ ọlọ́pàá bóyá wọ́n lé helicopter tí nǹkan bá ṣẹlẹ̀ níjọ́ helicopter ó ti dìde wọ́n máa lọ káàkiri ojú ó lè ní yín ojú gbà mí tì fún yín ẹ̀jẹ̀ ń bàálù yìí jẹ́. wọ́n fẹ́ wọn kọ́ Yorùbá nation láfẹ́ ẹ máa fún gbogbo àwọn èèyàn ṣe mí ò tí sọ̀rọ̀ ìgbòkò máa ń wò lórí kí ni ọ̀pọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe tán gbogbo ara máa já sí. ó sùn wá o ṣé bá ṣe wá máa wí ni àwa máa kẹ́dùn àṣà máa kẹ́dùn níjó nìran Yorùbá ló ń pààrọ̀ kan kí ló dé ẹjá wa náà ó jáde ẹjá jáde ó ti sú wa á jáde. ta lọ́mọ etí ọkàn fídíò kan bẹ lọ́wọ́ mi nígbà ẹni sọ nínú àwọn gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́ ńlọ jẹ́ kọ̀mándà àwọn Boko Haram ó ní gbogbo ìtẹ́ǹsẹ̀ yìí ó tẹ́ kọ́ ń pa àwọn èèyàn káàkiri ìgbèríko nílẹ̀ Yorùbá ó ní tó bá yá ó ní ṣèjú wà nìyẹn ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n ti lórúkọ àwọn èèyàn wọ́n wà máa wọ àárín ìlú gangan. ṣé kò wá rí bẹ́ẹ̀ ṣé ìgboro Gàngán sójókò ní ìgboro Gàngán tẹ́ ti lọ pààyàn sóko ní inú chọ́ọ̀chì lẹ́gbẹ̀ẹ́ ààfin Ọlọ́wọ̀ ààfin ìṣẹ̀ǹbáyé. bó ṣe nínú ó bá wù wá ká jí lójú oorun tó bá sì wù wá ẹ̀jẹ̀ wọn máa pa wá tán a kò ti dàbí adé nínú kùkú bí Fúlàní bá ṣe náwó ẹ̀mẹ́lẹ̀ tá a mọ̀ bóyá mi wọ́n pa lọ́la tá a mọ̀ bóyá ni wọ́n pa mí. ó bá wù yìí ìkù ni mo wí tèmi
bí bá ń bẹ láyé màá pé mo wí tèmi bí bá sì pẹ̀yìn dà tán ẹ̀yin fúnra ilé ìmọ̀ sọ pé ó sì wí o ẹ̀jẹ̀ ají ká pera wa kí ló dé ẹ̀jẹ̀ á kó AK-47 fáwọn àmọ̀tẹ́kùn wa kíjọba àpapọ̀ wá káwá kó lọ kóòtù ẹ̀yin gómìnà wa ẹ kó AK-47 fáwọn àmọ̀tẹ́kùn àti ẹ̀dúpẹ́ ti kún fún wọn nìkan ṣùgbọ́n ẹ kó AK-47 fún wọn ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn ò lè kojú AK-47 ẹgbọ́n tí gómìnà sọ àwọn tí wọ́n treat ẹ̀ wà well plan làwọn tó wá ṣiṣẹ́ yìí iṣẹ́ ogun jíjà nìran Yorùbá iṣẹ́ ogun jíjà nìran wa nílẹ̀ Yorùbá gbogbo ọmọ ládé pé iṣẹ́ ogun jíjà níṣẹ́ ìran wa kí ló dé ẹni wọ́n sì wá ń pa wá mọ́lé láti ọdún 1793 ni wọ́n ti ń pa wá mọ́lé ó ti di 229 years tẹ́ ti ń pa wá mọ́lé ẹnìkan ti wà lójú òpó. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ o bàtẹ bá lè pè àbí tó bá sì gbójú òpó yẹn ṣe bákan ẹja lè máa pèsè orí direct call kájọ ṣé bá ṣe máa bá lọ ní láti 229 years Yorùbá sì ń dáàbò bora wọn náà ni béèyàn bá ń pọ̀ tẹ́ ẹ̀ jáde kẹ́yìn náà sọ wípé ó yá láti odò Jẹ́bà ó yá èyí náà máa sẹ́ndì wọn padà ó yẹ máa lọ Ẹ̀gbá Niger State kẹ́yìn náà gbọ́n ẹ̀rọ ọmọ bà wọ́n ó kálukú òdìlé bàbá rẹ̀ mú ṣùgbọ́n wọ́n ń pa wá mọ́lé a sì ń dáàbòbò ẹja dáàbòbò olúwa o ẹja dáàbòbò olúwa o ọkàn wọn sì ń balẹ̀ iná fi ń gbalẹ̀ wa táwa náà bá jáde irú àwọn ìlú wa tó wà ní Benin Republic táwa náà kọ́kọ́ lọ ọbẹ̀ yìí pé Kétu àwa la ní ọ̀yá ẹ̀bùn báàlì Kétu ti dilẹ̀ Yorùbá tábẹ̀rẹ̀ sí ní gbé súnmọ́ wọn yọ̀ọ̀rẹ̀ òǹkálukú ò lè mójútó lé rẹ̀ bí wọ́n ṣe máa pa wá ní táwọn ibi tó tún kù lọ́la ọ̀dà tààrọ̀ mọ̀ pẹ̀lú ìyún ọ̀sẹ̀lẹ̀ lánàá ẹ wá ohun táwọn èèyàn sọ wọ́n ní ẹnìkan tó kọ́kọ́ táìpẹ̀ ó lóun ọ̀mọ̀ pé ọjọ́ kan ń bẹ téèyàn wà á jí lọ́jọ́ Sunday tó wà ní ọlọ́mọ mọ̀ dúpẹ́ o tí òjé ń lọ ṣọ́ọ̀ṣì lónìí dípò kéèyàn máa banújẹ́ pé ọlọ́mọ lọ ṣọ́ọ̀ṣì lónìí ọlọ́run kírun lónìí èyí wà máa dúpẹ́ ọlọ́mọ mọ̀ dúpẹ́ o tí ń lọ mọ́sálásí lónìí ẹ wo bí tẹ́ sọ ilẹ̀ Yorùbá dìde ìta tó ń ṣẹnu táwọn kan tó ń flagi programme tẹ́ tó ń flagi wa hello ẹ kú omi dáa àbí kẹ́ ẹ pè dàrẹ́ẹ̀tì ohun yóò jáde ohun yóò jáde ẹ lè pè dàrẹ́ẹ̀tì ohun yóò jáde orí WhatsApp tẹ́ ẹ pè sí yẹn kò jáde òkè ẹ tẹ́ fi dá sétò náà ní 08023687432. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. a kú ojúmọ́ sá. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ìpè tí ń já pè ẹ kú ojúmọ́ àwọn ní WhatsApp àwọn ní direct ẹ kú ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ tèmi ni ọlànà àkúrẹ́dẹ́ láti ìlú Ṣakí. Ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà. bẹ́ẹ̀ ni àwa ní bàbá àpò ètò ìgbìyànjú àti kó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní ìkọlù tó tún ṣẹlẹ̀ gbọ́dọ̀ ní ìṣẹ̀lẹ̀ Kwara. eléyìí kó jẹ́ ìdánilójú fún gbogbo àwọn gómìnà ọ̀rọ̀ káàkiri tí wọ́n ti tètè ṣípà láti tètè rọ́ wọn òṣìṣẹ́ aláàbò alágbára pàtàkì tó Àmọ̀tẹ́kùn. lórí èyí fún bàtà wa náà tó ṣojú ìtàkì ní àìpẹ́ yìí tó pẹ̀lú gbọ̀dátà yìí tí wọ́n fi ń du ilẹ̀ Yorùbá tí ò tún yí lórí Fúlàní àwa ti gbà ní pé bẹ́ẹ̀ ọ̀gbìn. ṣùgbọ́n ẹ bá wa tó fi léde bí ìrìn àjò ṣe tètè yá láti lè jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá gba òmìnira. orí tó àbá gba òmìnira tó wà kúkú a lè bọ́ kúrò nípa ẹja dàgbà. bá a bá ti bẹ̀rù àti ìṣẹ́gun àti òmìnira ilẹ̀ Yorùbá oníkálù ẹ̀ẹ́dùn kámọ́lẹ́rọ gbọ́dọ̀ tó sọ̀rọ̀ àpàdé adúgbò wọn à ní gbé fún wọn àti tí wọ́n lò ní wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀yìn pé ká máa ti gbà lọ́wọ́ ṣe jẹ́ ọlọ́wọ́ fún bàbá. ẹ ṣe gan ni o
ẹ kú ìyálẹ̀ta o. ẹ kú ìyálẹ̀ta. ẹ ká sùn fún wa. orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. ìwòye ló kọ mi láti ilẹ̀ Yorùbá ọmọ Abẹ́òkúta ni mí. Ẹ̀gbá máa lùsàbí ọmọ Sódẹ́kẹ́. bẹ́ẹ̀ ni ọmọ ọjọ́. ẹ bá wa dá sétò. ìyẹ́ta wàhálà ẹ̀ jẹ́ ká Yorùbá ká dú. gbogbo ìta ń ṣe yìí táwọn ẹ̀rọ tá à ń pariwo à wọ́n ti fẹ́ kọ́ látọ̀ wọ́n ti fẹ́ ṣe fún àwọn ọ̀gá wọn dànù. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà adájọ́ náà bá ọtún tó ń bọ̀ ẹ̀ kọ́lá bá ọ ṣe nǹkan bí kúndùn pé ọ̀gá yẹ̀bọn sí wa ní kí nìkan bá náà bá ń dúró ṣe kọ́ Fúlàní wọn pa á mọ́lé. lẹ́ṣọ̀ nílẹ̀ Yorùbá lẹ́ṣọ̀ tí ọba dẹ̀ ti lè dáàbò bo àwọn èèyàn rẹ̀ wọ́n máa pa náà ni bí wọ́n ṣe máa pa wá lọ nìyí. Ibo ọwà tí Ibo bá dé wọ́n láìlọ́bàgì wọ́n mú wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dáná wọ́n máa wọlé wọ́n máa fọ́ ṣọ́ọ̀pù bí Yorùbá bá ń tajà ẹ lọ́wọ́ gbowó ròdù nìbàdàn gbogbo àwọn tó ń ta building materials àwọn Ibo ti pa wọ́n tán àwọn Ibo ló kù ń bẹ̀ lónìí. gbogbo bísíǹsì tó pé Yorùbá ń ṣe tẹ́lẹ̀ gbogbo kí ló dé kí ní ìṣòro wá lẹ̀ Yorùbá gbogbo bísíǹsì tó pé Yorùbá ní ṣe tẹ́lẹ̀ wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́ tán gbogbo bísíǹsì tí Ibo ẹ ṣe gbogbo ìwòrò odù páàtì ní building materials ní Yorùbá lónìí wọ́n já ṣọ́ọ̀bù wọ́n pa wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀tán Fúlàní náà ṣe tiẹ̀ lójúgbó kí ló dé. ẹ máa bẹ́ tó wọ́n kàn. ẹ kú ojúmọ́. orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. mo yín láti ìlú Sẹ́yìn ni. pápápá torí àjọ ti ń lọ. ṣe rí lórí nǹkan tó wà nílẹ̀ yìí èmi wò wípé àwọn Fúlàní kì í sáwọn ní pọ́blẹ́mù wa kódà àwọn kọ́ ni wọ́n pa wá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ láti ìpìlẹ̀ òun ni wípé àwọn tó jẹ́ ìjọba wa nílẹ̀ Yorùbá yìí kéré tí wọn há nǹkan táwa náà lè fi àfún padà fún wa àwọn láti fi dìtẹ́jì ara wa jẹ. ibi tí pọ́blẹ́mù wà jẹ́ nìyẹn o nígbà tí àwọn Fúlàní wà ń pa wá níbi ìwà bíbá yìí sùn tẹ bá rí ẹnìkan nínú wọn ìgbà ìfọwọ́ àtẹ́ǹtì àwọn bá jẹ́ lọ́la ń sì rí pẹ̀tù òun fẹ́ àpapọ̀ padà tí wọ́n bọ̀ ọ̀dọ́ àgbà yóò ní wọ́n wá gbé. àwọn OPC tọ́lọ mú wákìlù oṣù mẹ́ta làwọn ọmọ ọlọ́mọ lò nínú àtìmọ́lé ẹnìkan kan ọ̀rán tí wọn gbogbo àwọn tẹ́lẹ̀ àwọn ń pariwo náà ìyà ń jẹ wá oṣù mẹ́ta tí wọ́n lò èmi wákìlù wọn ti lọ túlẹ̀ lọ́yọ̀ ohun tá àmọ́ ibi tí wákìlù wà mọ́ ẹ̀tàn mọ̀tàn aṣíwájú wo la nílẹ̀ Yorùbá àníyàn káyé kankan ò sínú wọn. ẹ dákun bàbá mo fẹ́ béèrè ẹ má sọ pé béèrè kúkú mo fẹ́ béèrè yìí kí ni solúsẹ̀ kẹ́ sí ìgbésí ayé wa báyìí nílẹ̀ Yorùbá. kò sí solúsẹ̀ kankan ní kílẹ̀ Yorùbá ó dìde defensive game làwọn ń gbá káwa náà gbá attacking game that's it. káwa náà bá jáde tá a bá bínú tán tá a sì dúró lórí pé gbogbo àdísà Ìlọrin sẹ́ àwa la ní Ìlọrin tá a tún bẹ̀rẹ̀ wàhálà láti bẹ̀ ẹ́ rí i pé yọ ọ́rẹ́ wọ́n padà gbogbo wọn kóra wọn padà sẹ́yìn láì tí ì ṣèyún bá ṣe máa jìyà lónìí wọ́n ti wọlé gbogbo olúgbò wa wọ́n ti yípo bóun ni màá ṣe máa lọ lórí oko mi ládùúgbò mi tẹ́lẹ̀ kó sì máa dẹran lọ níbi tójú ti làdé yìí ṣé ń nàlẹ̀ táwọn Awólọ́wọ̀ gbé kalẹ̀ ní gbogbo màálù táwọn Awólọ́wọ̀ gbé kalẹ̀ dà gbogbo ilẹ̀ Yorùbá ò lè pera wọn kábẹ̀rẹ̀ àwọn fáàmù ìpadà á nílẹ̀ rẹpẹtẹ irú ẹwògbà tí Yorùbá ìjọba àpapọ̀ láwọn fẹ́ ṣe rúgà àbíkẹ́ láwọn fẹ́ ṣe làákàyọ̀ wá sí fún gbogbo wa ńlẹ̀ Yorùbá àtàwọn gómìnà wa àti lọ́balọ́ba tó lówó wa pé rúgà tí wọ́n fẹ́ ṣe ó da ẹja wa ẹja fi mẹ́ta bẹ̀rẹ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá ẹja fi kan sí ìpínlẹ̀ Oǹdó ká fi kan sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká sì fi kan sí ìpínlẹ̀ Ògùn ká kọ́kọ́ fi mẹ́ta yẹn bẹ̀rẹ̀ rẹ̀ ná nígbà bá bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo stéètì yẹn ló kọ́ máa ṣe àwọn màálù á lọ ìlú òyìnbó á lọ oríṣiríṣi màálù á cross breed wọn báwa Awólọ́wọ̀ ti ṣe ń gbà náà gbogbo àwọn òkú Awólọ́wọ̀ ń kọ́ níbo ló wà làkà kí ló sáwọn aláìsẹ̀ máa kọ́ yẹn yìí pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa á ṣẹ̀ṣọ́ mọ́ bíjọba àpapọ̀ bá ń fún àwọn àgbẹ̀ lówó ẹ má bínú bíjọba àpapọ̀ bá ń fún àwọn àgbẹ̀ lówó lókè ọya ọwọ́ àwọn àgbẹ̀ tí wọ́n ní ọmọ bọ́ sí tíwádà èmi náà àgbẹ̀ lèmi náà ẹran mẹ́wàá ni mo ní lágbàlá tí mo ń sin láwọn ẹran ìbílẹ̀ àgùntàn àti kúrú ìbílẹ̀ kí ló dé ẹran mi ò sì jẹgbó onígbó kò jókòó olóko mo níbi tí mò ń kó wọn sí ni
tí n bá lọ kó wọn jẹ ko á tún kàn wọ́n mọ́lẹ̀ alẹ́ kan tá a ṣe tá a tún kàn wọ́n mọ́lẹ̀ tí wọ́n fi jẹ ko bá dẹ̀ dalẹ̀ ìrọ̀lẹ́ á kó wọn wọlé padà kí ló dé. kódà mo fẹ́ sọ fún nǹkan tó fẹ́ lánàá yẹn mo ti kú tọrọ bọ̀ lọ́dọ̀ bàbá Sunday Igboho lọ́ọ̀tì ní àkáǹtì yẹn ní nǹkan bíi 12:28 mo rí fídíò yẹn bí bó ṣe rẹ̀ nígbà tí mo ń bọ̀ yẹn kò tiẹ̀ nítumọ̀ láti ìgbà tí mo fi délé ní balance mọ́ mo ti rí èké. gómìnà wo lẹ rí tọ́ lọ àwọn olóṣèlú wa wo lẹ rí tọ́ lọ wo lóyè Sunday Igboho ikú Yorùbá lọ́mọ ń kú lọ́lọ́ wo lóyè Sunday Igboho ní ikú tọ́nu ṣèbí gómìnà tí wọ́n láyà ó tún bẹ lọ́dọ̀ DSS ó tún lọ wo Nnamdi Kanu ẹ múra sí Yorùbá ẹ bá ń bẹ bí mo bá kú ẹ sọ pé mo wí tèmi bí bá sì ń bẹ láyé ẹ sọ pé mo wí tèmi èmi mọ̀ pé àmì ẹ̀mọ̀já tanra wọn nílẹ̀ Yorùbá wa tó ṣe pé ajẹ ni wá tẹ́ kó wa ní òkùnkùn Fúlàní ò tí ì ṣetán tí ó pààyàn ni gbogbo síìmù táwọn ilé gbogbo ẹ̀ ní bẹ lọ́wọ́ àwọn oní kọ̀ǹtró rẹ̀ wọ́n mọ ibi tó kálukú wà iná ni ẹ máa tanra yín. ẹ ṣe pọ̀ ọ̀rọ̀ Fúlàní wa di pé kí ni tá a láàbò kankan lẹ̀ Yorùbá nation Tinubu náà sọ orílẹ̀-èdè Yorùbá ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yà wa ṣiṣẹ́ bò lórílẹ̀‐èdè Yorùbá ó sì bọ́ sí wa lọ́wọ́ ìnira yìí pọ̀ kọ́lọ́múdọ́mú ẹ̀ gbé kọ́lọ́múdọ́mú ìyá rẹ̀ kìí ṣe kínní bí ìyá rẹ̀ bá lọ́yàn omi lọ́yàn gbé ti ìyá rẹ̀ kémi náà gbé ti ìyá mi kí ló dé òdì pé ilẹ̀ Yorùbá yìí náà sáà ni ẹ sáà fẹ́ pa wá tán lórí kílẹ̀ fẹ́ pa wá tán fún tó bó ṣe nínú bó bá wù wá ká gbọ́ bá wù wá ká má gbọ́ àbẹ́mi mọ̀ pé láti ọdún 1793 229 years ìní wọ́n ti ń pa wá mọ́lé tí Yorùbá ò sì parán kankan wọ́n sàwá ẹja dáàbò bolúwa náà là ń wí o tí wọ́n fi gbà lọ ní lọ́wọ́ wa ẹja dáàbò bolúwa ní o ẹ máa dáàbò bolúwa.